ọpẹ́ olóore àdáàdá tán ọpẹ́ olóore àdáhìráyè lọ́wọ́ gbogbo ẹni tó kúnṣẹ́ olúwa lọ́wọ́, gbogbo onínúure tó ń bomirin ìpè òtítọ́ Adémọ́lá, gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní ìpè òtítọ́ ní ti pásítọ̀ Gabriel Adémọ́lá Amúsàn tẹ́ ẹ fún gbogbo tẹ́ ẹ ní dúró ti wòlíì onínúure. Ọpẹ́ àwa rèé lọ́wọ́ gbogbo olóore nílé pẹ̀lú àjò. Tá a bá ní ká tó lórúkọ Jésù ilẹ̀ àkún, Olúwa ọba tó pe Adémọ́lá kúkú mọ̀ yín jà wá lọ. Gbogbo tẹ́ ẹ bá ń dáwọ́ lé a máa yọrí sí rere ni. Orí gbogbo tẹ́yìn ń rẹ̀ lẹ́kún òní jẹ́kẹ́yìn náà ó mọ̀ kóró nínú ayé, tọmọtọmọ ẹ ò ní tàràkà. Ẹ̀yin gangan ni Olúwa ọba ṣẹ̀dá lò tí Agbala Gabriel Foundation fi di orísun ìbùkún fáráyé. Ẹ̀yin lẹ̀ ń jẹ́ kí Agbala Gabriel Foundation ó fọwọ́yọ ìdùnnú. Ọmọdé ń gba oore, àgbà ń gbà, gbogbo ẹni tó sunkún tọ Olúwa wá tí wọ́n ń doyin. Èrè ìbùkún tó ń sẹ̀ sínú ilé tiyín náà ò ní dá láíláí lágbára Olúwa. Gbogbo ń tẹ́ fọjú ayé yín kójọ ò ní ṣòfò dànù. Ẹnìkan ò ní bomi kọ́mi náà ó lójú. Bẹ́ẹ̀ bá ti ná kékeré owó kọ́pọ̀ òrọ́pò ní lágbára Olúwa ọba. Ilẹ̀ ò ní yọ̀ yín, ẹrù gbogbo yín ò ní dànù. Ìpè pásítọ̀ Adémọ́lá Amúsàn gbójú wẹ̀yìn. Ìpè òtítọ́ rí gbogbo ojú tí ẹ̀yin ti fi òògùn ti yín rẹ̀ lẹ́kún. Ó kọjá ntí Adémọ́lá lè san, Jésù Kristi ni ó sẹ̀san oore. Kò sú yín rí, kó rẹ̀ yín rí, ó tayọ òye ẹ̀dá èèyàn. Pásítọ̀ Adémọ́lá Amúsàn ń dúpẹ́ o. Èèyàn tí ó pàgà àjànàkú alẹ́rìn ò tó nǹkan nínú ẹran ní ńlá nínú ọpẹ́ yẹyìn. Gbogbo ẹni tó ń bu omi rin iṣẹ́ Olúwa, àdúrà ìbùkún tó ṣe yín lọ́ṣọ̀ọ́. Gbogbo ẹni tó ń fi owó tó ṣiṣẹ́ fún ṣàánú èèyàn. Gbogbo ẹ̀yin ẹlẹ́yinjú àánú ní London, l'Amẹ́ríkà, káàkiri àgbáyé, tójó tẹ̀rùn inú ọ̀rìnrìn lẹ́yìn tí ń ṣiṣẹ́ nínú àìsùn nínú àìwo, ẹ pawó nínú ọyẹ́, ẹ tún ní ká fi ṣiṣẹ́ olóore ló yẹ. Ọdẹ yín òró tìṣẹ́ tìyà tí ń bẹ lájòkẹ́ tó náwó gbangba ló dájú. Olúwa ọba ló ṣe yín láńgẹ́lì nínú èèyàn. Kò wá sẹ́ni tó mọ̀dí àfòmọ́, ọmọ aráyé ò ní rí díẹ̀ yín lágbára Olúwa ọba. Ẹ̀yin ò ní gbé sájò tọmọtọmọ, wọn ò ní gbé yín ránṣẹ́ sílé. Ire ni tójú ọjọ́ lọ́jọ́ gbogbo tẹ́ ẹ bá ti wọ bàálù. Pásítọ̀ Gabriel Adémọ́lá Amúsàn ń dúpẹ́ o. Gbogbo ẹ̀yin bàbá tí ẹ̀yin ti ga nínú iṣẹ́ ìránṣẹ́, Pásítọ̀ Adémọ́lá Amúsàn ń dúpẹ́. Abiyamọ nìyín, agbára ìpè yín ò ní dòbu bí ẹyin. Bàbá tó tó bàbá nìyín, ẹ sọ Adémọ́lá di ọmọ bíbí inú yín, ẹ pọn Adémọ́lá bí ọmọ. Ẹ̀yin ò pé ọjọ́ wo ni ìpè yìí ná lágbára Olúwa ọba. Gbogbo ọmọ tẹ́ bí ni wọ́n dọ́mọ àpésìn. Ìsọ̀lá onígègé ọ̀rọ̀, Ọlámilékan Ìsọ̀lá. Pásítọ̀ Adémọ́lá Amúsàn kọ lẹ́tà àdúrà. Ìsọ̀lá, mo fẹ́ bá wòlíì mi kà fáráyé. Ọwọ́ ni kẹ́ ẹ tẹ́ gbogbo ẹni tó nígbàgbọ́ òdodo sí Olúwa. Pásítọ̀ Adémọ́lá ń pé gbogbo yín ti bọ́ lọ́wọ́ ikú gbígbóná, gbogbo yín ti bọ́ lọ́wọ́ ikú ọmọ. Ẹ bọ́ lọ́wọ́ gbèsè, ẹ bọ́ lọ́wọ́ ìpọ́njú, ẹ bọ́ lọ́wọ́ kátajà kámọ́ jèrè. Gbogbo ẹni tó ń wojú Olúwa lónìí, ẹ ti bọ́ lọ́wọ́ àìrígbẹ́jọ́. Lónìí kójú ó ti dókítà tó lẹ́ẹ̀lẹ̀ sábíyamọ́. Kẹ́ẹ̀rọ́ mọ olóríire gbẹ́jọ́, kẹ́ẹ̀rọ́ mọ olóríire ráníṣẹ́, kójú ó ti gbogbo afọmọyọni. Ẹ̀yin kì í ságàn, ọmọ jẹ̀mú lọ́rùn bá yín tọ́jú. Kó lè dúró gba agbára pé ló fi pẹ́ díẹ̀ ó fẹ́ gbé ìràwọ̀ àgbàbọ̀. Gbogbo oníṣẹ́ ọba lágbára Kristi ẹ̀yin ò ní jábọ́. Ibi téńté ńlá àpòsù gíga lẹ́yìn ó mọ ga. Àkóbá fòye dá, ẹ ò ní dèrò ẹ̀wọ̀n. Gbogbo olórin nínú ayé ẹ̀yin ò ní lálùwọlẹ̀ láíláí. Lágbára Olúwa àkọlà lẹ́yìn ó mọ kọ. Gbogbo ẹ̀yin òṣèré orí ìtàgé pátápátá lágbára Olúwa ẹ ò ní fòsì lùgbà. Gbogbo ẹni tó ń jíṣẹ́ Olúwa, ìrànwọ́ ọ̀run dé tán. Ìpè gbogbo yín ò ní fàya bí aṣọ. Èṣù ò ní lò yín tẹ́ fi gba ìràwọ̀ òtítọ́ ìpè. Àbọ̀ mi rèé, Ọlámilékan Ìsọ̀lá. Ìsọ̀lá onígègé ọ̀rọ̀, ọmọ ẹ̀yọ̀ tó ti mú kìrúndòkun. Ìsọ̀lá onígègé ọ̀rọ̀, ọ̀ràn